kí ló wá kan ìwọ Dr. Bajaj tó fi já sí pé wọ́n lọ ń bá wọn competition letter sí under Americas ìwọ tó já sí pé òórùn kárí ayé Dr. Bajaj ìwọ yìí kan náà lọ gbalẹ̀ mọ́sálásí Dr. Bajaj ìwọ yìí kan náà ló gbowó mọ́sálásí tí wọn ò rí mọ́sálásí Dr. Bajaj ìwọ yìí kan náà lọ ń gbọ́kùnrin lójú ló ń gbóbìnrin lójú wátẹ́kù fìtínátà èsè mọ̀ríkàsí wàtàkù fìtínátà èsè ara wa wàtàkù fìtínátà èsè ọmọlé wa wàtàkù fìtínátà kèése family house wa ló ti kéwú láti dáadáa ní gbogbo ayé ti mọ̀ ipe aláburú ni ọ́ láti dáadáa ní gbogbo ayé ti mọ̀ ipe oníkèéta ni ọ́ láti dáadáa ní gbogbo èèyàn lápapọ̀ kò sẹ́ni tí ọmọ Dr. Bajaj pé kò sí fi nǹkan kò sí gbé àmánà sọ́dọ̀ rẹ̀ kí ló wá kàn ọ́ níbi ọ̀rọ̀ petition letter kí ló kàn ọ́ níbi ọ̀rọ̀ àfáà sọmọkéwú níjọ́ tí ilé àfáà àti yín ti ń dàrú ìjọ́ tí àárín àfáà àti yín pẹ̀lú àwọn ọmọ kéwú tẹ́jọ kéwú mẹ́ ìjọ́ tí ti ń dàrú ta ló dá sí Mọ̀ríkàsí wò lẹ́gbọ́ tó dá sí mẹ́ wọ́tẹ̀kù fìtínà ẹbẹ̀rù fìtínà ṣé Babalágége wá kéré nínú ayé ni ṣé Babalágége kéré láti báyàn wí nínú ayé Babalágége ò kéré Babalágége ń bọ́ ọmọ kéwú wọn wí ìwọ Dr. Bajaj àti wọ́ àti Ṣèyítọ́nì Saman àti ẹlẹ́ẹ̀kẹta yín ẹ̀ sì lọ competition lórí àwọn Babalágége kí lẹ fẹ́ gbà mẹ́ kí lẹ fẹ́ gbà níbi petition letter tẹ́ ń kọ lérí ọ̀rọ̀ àwa ọmọ Babalágége ṣé Babalágége kéré wàláhì Babalágége ò kéré àtijọ́ tẹ̀ tí ń dánwó èrè wò Babalágége ọba yín fọwọ́ sí ni o tí wọ́n bá yín ti ọwọ́ bọ̀ wàláhì ẹ̀ mọ̀ pé nǹkan ju nǹkan lọ ẹ lè rí àwọn Mọ̀ríkàsí kankan ọya látẹnujẹ ìwọ kan yìí náà ìwọ náà lọ máa ń ṣàdúrà bẹ̀rẹ̀ ní patí ìwọ kan yìí náà bí wọ́n bá ṣe patí ìwọ yìí náà ni wọ́n pè ìwọ kan yìí náà gbogbo bí tí wọ́n gbọ́dọ̀ ti bá àfà àtọ́lọ́hun tànẹ́bì gbogbo bí tí wọ́n ti bá Mọ̀lánà Sheikh Adam gbogbo bí tí wọ́n ti sọ̀tàn pé wọ́n bá Mọ̀lánà Sheikh Kamaluddin Al-Adabi gbogbo bí tá àti rí tẹ̀ pé kódà wọ́n bá bàbá Lágbàjì ń bẹ ibẹ̀ ni wọ́n ti ń bá wọ àfà yìí ń bẹ ìwọ Dr. Bajaj ìwọ kan yìí náà là ń bá lòtẹ́ẹ̀lì wọn ni wọ́n fẹ́ sí hòtẹ́ẹ̀lì ìwọ yìí náà wọ́n pé tá bá fi ẹ́ sílé ọtí ìwọ kan yìí náà lọ́lọ́ fẹ́ ṣàdúrà bẹ̀rẹ̀ ń bẹ Dr. Bajaj bí wọ́n bá fẹ́ sílé aṣẹ́wó ìwọ kan yìí náà ni wọ́n ń pè síbẹ̀ ìpè wá bá wọn sílé aṣẹ́wó ṣé Kùránì tẹ́yìn kénu gbogbo ọ̀nà tí wọ́n ń gbà báyà láyé ní Dr. Bajaj mọ̀ tẹ́ẹ̀sì lè rí ọmọ Mọ̀ríkàsí kan tẹ́ẹ̀ lè rí ọmọ Àdàbíyà kan tẹ́ẹ̀ lè rí ọmọ Sùmọ́rátùl Mùmínìn kan tọmọ báyà náà gbà àgàgà ọmọ Mọ̀ríkàsí gbogbo ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń gbà báyà láyé lọkùnrin yìí mà tẹ́ fi ń gbà báyà Dr. Bajaj ọ̀tàkù fìtìnà gbogbo ọjọ́ tó ti ń ṣe tí kálukú ń dákẹ́ má rọrù Mọ̀ríkàsí o Dr. Bajaj má di ọ̀dọ̀ Mọ̀ríkàsí o má di ọ̀dọ̀ Mọ̀ríkàsí o má dọ́dọ̀ wa Babalágége ò kéré nínú ayé o Dr. Bajaj Babalágége ò kéré nínú ayé ò kéré ìwọ ọ̀lọ́ ń kún àwọn tí ń competition letter ká máa kọ́ lórí àwa tá a jí ọmọ Babalágége gbogbo ayé bá wa gbọ́ ìwọ kan yìí náà ni wọ́n gbé tó prógámù fún ọ ipò ẹ̀sẹ̀ tó prógámù ìwọ kan yìí náà lọ́nà ti lọ wá àwọn tí wọ́n máa pè wọlé ẹni ẹ pé àsìkò báyìí ni ẹ pé nọ́mbà tẹ́sí pè sí ni tí ẹ bá jàjà wá rí ará àta tí kọlù rẹ̀ wọlé Dr. Bajaj ó sì kọ́ tiẹ̀ ìgbọ́ tẹ́ni yí wí dákun tẹ́ni bá ń gbọ́ mi ó lè pè padà ó lè pè wọlé padà tóun náà sì ti mọ̀ yí pé kò lè pè láyé kọ́ wọlé mọ́ Dr. Bajaj aburú tẹ̀ ń ṣe yìí ṣé ń tọ́ fẹ́ fi kalẹ̀ fáwọn ọmọ ni orin tábò tó kọjọ́ kẹ́ni àná pé fàkẹ́yìfà bima ya'tuna min ba'di asrikum tó bá jásí kébẹ́sẹ̀ máa ṣe ìsìláàmù lọ ní sí àgbákò tẹ́ fẹ́ fi ilẹ̀ fọmọ tiẹ̀ ni ẹ wo yẹlẹ wo lẹ mọ́sálásí wọ́n pariwo mọ́sálásí afẹ́kọ́ mọ́sálásí ni o afẹ́kọ́ mọ́sálásí ni o afẹ́kọ́ mọ́sálásí ni o kò sẹ́ni tó mọ ibi tí mọ́sálásí ń wọlé sí dìsín gbogbo owó tó gbà lórí ọ̀rọ̀ mọ́sálásí kò sẹ́ni tó mọ ibi tó wọlé sí ọ̀wá sí ẹni tó lè béèrè pé àfáà yìí Dr. Bajaj níbo lówó lẹ mọ́sálásí ń wà kò sẹ́ni tó lè bí títún wá fẹ́ àfẹ́ ti gbogbo àwọn tó kù tó fẹ́ ṣe dáadáa wọ́n wá ní wàhálà ẹ̀yìn àfáà pọ̀fà ìbáwọn kan ni wọ́n gbogbo mọ́sálásí lọ́wọ́ wa tá mọ́bí tó wọlé sí ẹ̀ sì ń fi tiyín ẹ̀ fi ń tẹ̀ ń jẹ lónìí ẹ̀ fi ń ba ọ̀la àwọn ọmọ yín jẹ́ ṣe bẹ́ẹ̀ bímọ bàbá wa alájẹ́ àgbà wọn ọ̀bẹ̀ yín wọn jẹ́ ní wọ́n fi ń ṣàdúrà fáwọn ọmọ wọn Mọ̀lánà Sheikh Adam Abdallah Al-Hilori bàbá ọba ò ní jẹ́ ni wọn ò fi àná wọn kan fi bò ní jẹ́ ni kí ló ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà kí ló ṣe yín lóde òní tẹ́ ń fi tẹ́ fẹ́ jẹ lónìí tẹ́ fi ń ba ọ̀la yín jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń fi tó fẹ́ jẹ lónìí ọ̀pọ̀lọpọ̀ ń fi tí ń jẹ lónìí wallahi wọ́n sì fi ń ba ọ̀la jẹ́ ọ̀la fọ́mọ rántí ni pé fàkẹ́yìfà bima ya'tuna min ba'di asrikum ìsáàtà máa házà fọ́lìyànù zalika al-wuzra ẹ fi mọ́sálásí tẹ́ kọ́ látijọ́ yẹn hàn wá Dr. Bajaj Sheikh Ahmed Mukhtar ní sùúrù lérè ẹ̀yìn rẹ lọ́mọ bẹ̀rẹ̀ mọ́sálásí ọmọ ti yọrí ẹ̀ Alfa Jamiu àmì ọlọ́run ẹ̀yìn rẹ lọ́mọ bẹ̀rẹ̀ mọ́sálásí ọmọ ti yọrí ẹ̀ àti mọ̀bí tá a lè wá Mukhtar sí àmọ̀bí tá a lè wá Alfa Jamiu àmì ọlọ́run àmọ̀bí tá a lè wá sí
àlùfáà wa ẹ̀bùn olúwa àrẹ àríyìn àmọ̀mọ́ bí tá a lè wá sí níbo la fẹ́ wá wọ sí látijọ́ yìí, níbo la fẹ́ wá wọ sí Dr. Bajaj ọ̀wárì kankan tó da sí mọ́ àfikún ọmọ bàǹkan jẹ́. Kí lẹ́sẹ̀ babalágége, kí ni ẹ̀ṣẹ̀ àwa ọmọ babalágége lọ́dọ̀ rẹ̀? Ọmọ babalágége wo lórí ti ẹ̀rù? Àmọ́ àtijọ́ tí àfáà wa gbà Sheikh Abdulwasin Jakmal Atayese ìjọ tó ti fún ọ ní red card láyé rẹ̀ ti bàjẹ́. Àfáà tá ń sọ yìí Dr. Bajaj ìjọ tí wọ́n ti fún ní red card, ọjọ́ tí wọ́n ti fún ní red card wallahi alazim ọjọ́ náà láyé rẹ̀ ti bàjẹ́. Ẹ bá share program yìí ẹjọ́ kan Dr. Bajaj lára ọjọ́ tó ti fún ní red card lérí kíni, lérí àtẹnujẹ yìí náà ni. Ẹ sì gbá ẹ gbogbo yìí náà lọ́nà láyìn náà ẹ àríbì kan ta lè wá yín sí. Ṣèbínú àwẹ̀ nìkan nínú àwọn obìnrin kan náà jáde sórí nẹ́ẹ̀tì tó lẹ gbó lọ́wọ́ Dr. Bajaj Bajaja Yubajidu Bajaj wọ́tọ̀ bá mọ̀ náà nu Bajaja nu. Ẹ bẹ̀rù Ọlọ́run wataku fitna. Gbogbo tẹ̀sẹ̀ yìí tẹ́ lérò pé bóyá astaghfirullah láàkẹ́lẹ́ ní àbí àwọn kan ọba yín túbá lọ́dọ̀ Ọlọ́run àgbákò rẹ̀ ń bọ̀, wàhálà rẹ̀ ń bọ̀, ìdààmú rẹ̀ ń bọ̀. Ẹ má fi tiyín, ẹ má fi bayé àwọn ọmọ tẹ́bí jẹ́. Ẹ má fi tiyín, ayé tiyín tó ti rí bú ti rí ni ẹ má fi ba ọ̀la àwọn ọmọ tí ń jẹ́. A mọ̀ pé kò sí tí ò jẹ́ níbẹ̀rù Ọlọ́run mọ́ lẹ́mìí tó tayọ ẹgbẹ́kẹ́gbẹ́ tẹ́ ti wọ̀. Ẹ̀yin yìí kan náà lẹ́ni ẹ mú ẹ lọ pádánù, ẹ mú ẹ lọ sọ́sódò, ẹ mú ẹ lọ sọ́síbì kan. Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. Kí làwọn ọmọ babalágége kí la ṣe fún yín? Kí ni ẹ̀ṣẹ̀ bàbá wa gbà Mudirul Markaz lọ́dọ̀ yín? Ẹ sọ ká yọ gbọ́. Ẹ sọ ẹ̀ṣẹ̀ bàbá wa gbà Mudirul Markaz, ẹ sọ fún wa ká yọ gbọ́. Ta ni bàbá Mudir? Ta ni wọ́n kọ lẹ́tà sí rí pé tọ̀ ẹ̀yin ọlọ́pàá ẹ bá arrest ẹ bá ń gbé gbogbo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí? Ṣé ẹ lérò pé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń tọ̀ làṣírí yín tú ni? Wallahi bẹ́ẹ̀ tí ń ṣe làṣírí yín tú. Àbábí ọ̀run kan yìí náà kọ́ ni. Kí làwọn ọmọ babalágége kí la ṣe fún yín? Ń táwọn ọmọ babalágége bá ṣe ní kẹ́sọ́ Dr. Bajaj ẹ mú wọn ni, ẹ sọ wọn sí kìnnìkan ni, ẹ bá ti mú wọn ẹ gbé wọn lọ ilé ẹjọ́, ẹ fá kọ́ọ̀bù sí wọn lọ́wọ́ sáà pààyàn ni. Àfàdíyà wọn ò béèrè èèyàn lọ́wọ́ wa, a sì fọwọ́ náà yín, ẹ sọ̀rọ̀ sáfà wa a sì dá yín lóhùn. Kí ló ti kọ̀ ọlọ́pàá ń bẹ̀? ẹ ń tí wọ́n ti láìfù wa. Ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la, ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù, kò sẹ́ni tó mọ̀la àyàfó Olúwa. Kò sẹ́ni tó mọ̀la, Ọlọ́run nìkan, Ọlọ́run nìkan, Ọlọ́run nìkan ló mọ̀la. Wallahi lazim in ti ń fi ọlẹ́mi balẹ̀ lónìí ó ti fa àwọn ẹ̀kẹ́lẹ́mi balẹ̀ lánàá fàtẹ́ padà sórí ibú lórí ẹ̀. Kí lọ́pọ̀ Ọlọ́run tí ò ní kọ́sọ́mà? Ṣé Wùsásìlì rahmatullahi alayhi àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la, ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la, ẹ̀dá ẹ sọ̀rọ̀ rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù, kò sẹ́ni tó mọ̀la àyàfó Olúwa. Kò sẹ́ni tó mọ̀la, wallahi kò sẹ́ni tó mọ̀la. Ẹ fi agbára tí ń bẹ lọ́wọ́ yín lónìí ẹ fi ṣe rere. Ẹ fi ọlọ́lá tí ń bẹ lọ́wọ́ yín ẹ fi ṣe rere. Ẹ fi iyì oníyì tí ń bẹ lọ́wọ́ yín ẹ fi ṣe rere. Ẹ fi àṣẹ t'Ọlọ́run gbé fún yín ẹ fi ṣe rere. Ẹ má fi ti àwọn èèyàn mọ́lé mọ́. Àwa la bẹ́ẹ̀ ẹni tàbá ní kán mú ta ni ó bí wa, kò sẹ́ni tí ó bí ọ́, àmọ́ wallahi Ọlọ́run bí ọ́. Kò sẹ́ni tó lè bí wa, ọgbàgbé ni, ọgbàgbé tàn Kárúnà ni, ọgbàgbé tàn Fìráúnà ni, ọgbàgbé tàn ọ̀pọ̀lọpọ̀ àfà nínú ìlú yìí, nínú Ìlọrin, ọgbàgbé ọ̀pọ̀lọpọ̀ ìtàn àfà nílùú Ìbàdàn, ọgbàgbé tàn ọ̀pọ̀lọpọ̀ àfà tí wọ́n sọ pé ta lọ́lọ́run, Ọlọ́run padà yọ sí wọn ni. Gbogbo agbára tó bá lè wù kó lé ní, gbogbo àṣẹ tó bá lè wù kó lé ní, gbogbo ìgbà tó bá lè wù kó lé ní, afọ́n fúngbà kan ni. Àwọn ìkẹni wọ́n lò tán fi gbà lọ́wọ́ rẹ̀, àwọn ìkẹni wọ́n lò sẹ́ wọ́n gbà lọ́wọ́ wọn ni wọ́n gbé fún ọ. Má wàá gbàgbé pé wọ́n gbà lọ́wọ́ tiẹ̀ náà tí wọ́n gbé fẹ́ lómi náà. Níjọ́ tó bá wá sí ń bẹ̀ mọ́ kí ni ká máa sọ nípa rẹ̀. Yí là ń sọ lẹ́yìn àwọn àfáàgbà Maulana Sheikh Ahmed Al-Rufai babalabi kan doni la sàrọ̀ fún bababi kan. Tí bá wà ká àtàwọn bababi kan lọ́jọ́ lùgbà. Kí ló dé tó fi jásí pé babalabi kan ló kù tá ń dákọ? Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la, ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù, kò sẹ́ni tó mọ̀la àyàfó Olúwa. Bajaj ọ̀rọ̀ mọ́ríkàsí ọkọ̀, Bajaj Dr. Bajaj ọ̀rọ̀ mọ̀ríkàsí kọ̀ọ̀kan èé sára wa, èé sọmọlé wa, èé sára family house wa. Gbogbo wa náà lámà, gbogbo ayé lọ́mọ ipò bìlọ́ngì sọ́dọ̀ àfáà aládò, ẹnìkan ni ọmọ bìlọ́ngì síbẹ̀, ẹnìkan ò sì bínú ẹ̀.
àmọ́ dákun lẹ́yìn eléyìí wallahi summa billahi kò sí tẹ́ bàbọ̀ fàjà àdínáwó àmbá manzura òun lẹ́jọ bàbọ̀ àyàfi tí àwọn àtàjọmọ babalágége bá porí yín láì dálókù babalágége bàbá yóò kéré nù ayé náà Mudiru bàbá Mudiru fẹ́ni tí ń rí yín ti ń bínú fẹ́ni tí ń rí yín ti ń bínú káwọn lítàn yẹ wọ́n lè jìká ẹni rí yín ti ń bínú káwọn lítàn yẹ wọ́n lè jìká ẹni rí yín ti ń bínú bàbá Mudiru ẹ̀yin ni wọ́n ń bínú lára wa o bàbá àgbà Mudiru Markaz wọ́n ló ṣe jásí pàǹtẹ̀lẹ̀ yín àwa sì mọ̀ yí pé wallahi ẹ̀yin làwọ́ tẹ̀lé tá a fi kú kọ́lá bàbá jáde kìyàmà ẹ̀yin tí yín làwọ́ tòsí ní tòsẹ́yìn àwọn olórí ibú assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.